ìfijọ ẹ kú ìfitọ́mọ ènìyàn ṣe a kí yín ẹ kú bẹ́ẹ̀ ṣe ń wò wá elédùà ò ní jẹ́ kójú wa fọ́ etí wa ò ní di ẹnu wa ò ní dọ́yáyá apá àtẹsẹ̀ wa ò ní diwọ́ ń jọ lọ láṣẹ Àláwùrà bí ẹ káàbọ̀ sórí ètò wa ọ̀rọ̀ àgbà lẹ́tọ̀ ètò lọ́rọ̀ àgbà lórí IQ Wisdom ibẹ̀ náà ni a ti ń dúkútú pàkúrò ọ̀rọ̀ ohun tá a tún sọ fún wa lénìí òun náà ni ọ̀rọ̀ tó jẹ́ ká kọ́ ẹ̀kọ́ tó pọ̀ níbẹ̀ nítorí pé ó wà nínú okùnfà ohun tí ń jẹ́ ká yóò dàrú kí lọ̀rọ̀ náà kí lòwe náà òun náà ni wípé àgbà ló nìtàn ọmọdé ló lórin àgbà ló nìtàn ọmọdé ló lórin àgbà ló nìtàn ṣùgbọ́n lè ní àgbà ò ní òpàtàn fọmọ mọ́ ìyẹn ló ń jẹ́ pọ̀pọ̀lọpọ̀ ọmọ tán kọjú ọ̀tán tó dé tọmọdé bá mọ ìtàn ni wọ́n ní bọ́mọdé ò bá bá ìtàn ó jẹ́ kó bá àrọ́bá ní bàbá àtàn ọmọ tí ò bá wá bá tàn kò ní pẹ́ tán ohun tó ń jẹ́ káwọn èèyàn tán òun náà ni pé ní wọn ò mọ̀ tàn ìmọ̀ ìṣẹ́ pé ọ̀rọ̀ wa náà ni pé àgbà ló nìtàn ọmọdé ló lórin àwọn orin tá a fi ń kọ́ ọmọ lẹ́kọ̀ọ́ lánàá àkọ́mọ̀ àwọn orin kórin ìlùkìlù ìjókíjó ló kàn àwùjọ orin tó jẹ́ kọ́mọdé ó fi nílá káyè kó fi ronú kó fi gba àwọn jàǹkáríwọ ìwà dànù kúrò lọ́wọ́ ẹ̀ àṣé ni pé ẹja fi kárọ́tí pé àgbà ló ní ìtàn ọmọdé ló lórin á tún pàdé Ọ̀pádìjà Akeem Àkànní Adéṣọlá lórúkọ tèmi jẹ́ ire lójú owó rí ire ó dàbọ̀ ó dìgbà.